mi ní time láti waste anybody nítorí let ṣù mo rí yín ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọ̀rọ̀ ìbá gbogbo àwọn ọba wa lórí àwọn baálẹ̀ ẹjọ́ yín tẹ́ ẹ bá gbọ́ kínní ẹ tètè bá mi share fún wọn láàrin ìṣẹ́jú márùn sí mẹ́wàá ó lè má tó bẹ́ẹ̀ ẹjọ́ ẹ̀yin ọba alẹ́ Yorùbá gbogbo ẹnikẹ́ni ibikíbi tẹ́ bá mọ̀ pé lè bá mi post kínní sí ẹ̀yin èèyàn ẹ pín kiri Ààrẹ Almaroof lórúkọ mi o ọmọ Ọ̀yọ́ Aláàfin ni mí òjòpá ṣẹ̀kẹ̀rẹ̀ máa dé ọmọ Àtìbà ọmọ ajowú yọkọ lẹ́nu tọ̀ọ̀tọ̀ nìkan àjìfà gbogbo ẹ̀yin bàbá wa pátá tẹ́ wà nílẹ̀ Kóòtù Òjìrè gbogbo ẹ̀yin ọba wa pátá tí mi tiẹ̀ ní dárúkọ débi pé màá lọ ṣe mistake gbogbo ọba pátápátá tó wà nílé Kóòtù Òjìrè gbogbo ẹ̀yin baálẹ̀ pátápátá ìròyìn ti tẹ̀ wá lọ́wọ́ o pé wọ́n ti ń gbé báàgì tó fẹ́ máa fi wá ka yín mọ́lé lóru wọ́n ní 100 million 50 million náà fẹ́ máa gbọ́ abayín lóòlù nínú ilé gbogbo ẹ̀yin ọba tẹ́ ẹ bá gbà ẹ ti finá sórí òrùlé sùn o àwọn ọ̀dọ́ ti sọ fún wa wípé kò sáyè fún nọ́ńsẹ̀nsì mọ́ o ìgbà tàbáṣà ti kọjá ẹ wò mí tá a bá dé ìyàwó bẹ̀rù kọ́kọ́ mọ́ o bọ̀ oríire fún àwọn tó máa wà lẹ́yìn wọ́ọ̀la àwa náà fẹ́ lé foundation tó dá sílẹ̀ so any one of us tó bá di pẹ́yìn náà tóru wa nílé gbàyè ìjẹkújẹ ọba kọba tó bá gba owó lọ́wọ́ wọn láti Àbújá ọba kọba tó bá gbé báàgì wá fún àwọn ọ̀dọ́ ń bọ̀ wá fíṣítì yín o kò síbẹ̀ ṣe lè gbá tí wọn ò ní gbọ́ kò síbẹ̀ ṣe lè gbá tá à ní mọ̀ baálẹ̀ kí baálẹ̀ ní gbogbo ilẹ̀ Odùduwà tí wọ́n bá gbé owó á fún tẹ́ ẹ bá gbà á àṣírí yín máa tú sí wa lọ́wọ́ o baálẹ̀ ọba most especially ẹ̀yin ọba wọ́n ti ròyìn pé a ti gbọ́ nínú ròyìn lálẹ́ yìí àmọ́ mi lè dúró lọ́sẹ̀ tó ń bọ̀ wọ́n wá ní jíṣẹ́ fún yín gbogbo àwọn Oòduà pátápátá kì í ṣe pé mi nìkan mo láyà o but information yẹn ti dọ́dọ̀ tèmi síwájú àwọn míì tí bá wá ní kí n dúró di Sunday tó ń bọ̀ Monday tó ń bọ̀ ó ti máa pẹ́ jù gbogbo baálẹ̀ tó bá gba owó lórí ká má rí Odùduwà in diaspora Odùduwà nation gbogbo baálẹ̀ tó bá gba owó gbogbo ọba tó bá gbowó àwọn bọ́ọ̀sì bọ̀ àfisìtì yìí o èmi ò ní sọ yòókù o àmọ́ ọba kọ́ba tó bá gbowó kó ti mọ̀ yí pé òun ti fi orí ìtẹ́ bàbá ẹ̀ òun ti fi ta káìtì wàláì gbogbo ẹnu mo fi sọ ẹ bá mi send ẹ̀ sí strong ibi tẹ́ ẹ mọ̀ pé àwọn ìjọba àtàwọn ọba kọ̀ọ̀kan ti lè gbọ́ ẹjọ́ ẹ bá mi post kìíní síbẹ̀ ọba kọ́ba olóyè kí olóyè baálẹ̀ kí baálẹ̀ tí wọ́n bá gbé owó wá fún wa láti Àbújá a gbọ́ pé wọ́n ló yẹn bẹ̀rẹ̀ láti 100 million wọ́n fẹ́ fi shut up yín wọ́n fẹ́ fi rí ilé ayé wọ́n fẹ́ fi ra ilé ayé wa pa so ẹ̀ nílé sọ̀rọ̀ ọba tí wọ́n bá ti mọ̀ ṣẹ́rí pé mi ìdárúkọ ọba kankan ọba tí àwọn ọ̀dọ́ bá ti fi lè gbọ́ kò síbẹ̀ ṣe lè gbowó yẹn tá à ní gbọ́ àmọ́ ọba kọ́ba tí kíní ẹ̀ bá bọ́ sí lọ́wọ́ tó gba briefcase bí ìgbà tàbáṣà àmọye àwọn ọba tó gbà o nígbà náà o bọ̀ wọ́n jẹ́ ó yé wa pé ìgbà ìmọ̀ ni ìgbà ọgbọ́n ti wá dé báyìí ọba kọ́ba tó bá fi lè gba rìbá ẹni pé mi sọ̀rọ̀ mi ọba kọ́ba tí wọ́n bá gbé owó wá fún baálẹ̀ kí baálẹ̀ wọ́n ní 50 million ní tẹ̀yìn baálẹ̀ ti máa bẹ̀rẹ̀ wọ́n ní tàwọn ọba grade by grade wọ́n ló máa bẹ̀rẹ̀ láti 100 lọ sókè ọba kọ́ba tó bá gba owó ọba kọ́ba tó bá gba owó ní ìròyìn tá a ti gbà lálẹ́ yìí ọba kọ́ba tó bá gbé briefcase fún wà látàláì àwọn ọ̀dọ́ máa wá fíṣítì ẹ̀ kò tún wá ṣe ọ̀dọ́ ìlú yín o àwọn ọ̀dọ́ Yorùbá parapọ̀ àti gbogbo àwa Yorùbá in diaspora pátápátá a máa fún àwọn ọ̀dọ́ yẹn ní support ẹ wo eléyà ju ensax lọ wàláì ọba kọ́ba ṣe wo ọba kọ́ba èmi ò ní fẹ́nu sọ yẹn o ọba kọ́ba prince ọba kọ́ba tó bá gba owó ẹni pé mo ní kíní mi sọ̀rọ̀ jù báyìí lọ o ẹni pé mo ń tẹnumọ́ ètò ẹ̀mọ́ ẹni
gbogbo ibi tẹ́ bá mọ̀ pé ẹ lè pín kinní yìí dé kí ó lè fi kàn wọ́n lára ẹni tẹ́ ẹ bá lọ́mọ ọmọ ọba ẹ pín dọ́dọ̀ wọn. a ti gbọ́ nínú ìròyìn èmi sọ fún yín pé abetilukára bí ajere ṣe mọ̀ pé ní 2 years ago mo pe àmì information minister àwọn èèyàn rò pé mo ṣe yẹ̀yẹ́ ni wọ́n rò pé mo fẹ́ lọ jẹ minister kan ní irọ́ o minister ìlú tèmi bí ò ṣe ní bàjẹ́ ọba tí wọ́n bá fún lówó nílẹ̀ kóòtù òjíire tó o bá fi lè gba owó lọ́wọ́ àwọn olóṣèlú àbí láti Àbújá wá láti Buhari wọ́n ní ẹ̀yìn Sẹ́ríkì àwọn baálẹ̀ ìtòsí ilé wọ́n lówó tí máa bẹ̀rẹ̀ láti 50 wọ́n lówó àwọn ọba máa bẹ̀rẹ̀ láti 100 million lọ sókè wàláì ọba tá a bá fi lè gbọ́ pé gba owó mi ìfẹ́ mọ bọ́ba náà ṣe tó nílẹ̀ Yorùbá ọba tó bá gba rìbá fún wa ní ọ̀tẹ̀ yìí eléyìí ò ṣe gba Abacha o àwọn boys ti wake up o ojú ti là sọ̀rọ̀ sókè láwa yìí sọ̀rọ̀ sókè level àti ẹ̀wà jí sọ̀rọ̀ àwago kọ kú àmọ́ ọba tó bá fi lè gba owó yẹn ẹni pé mò ń tẹnu mọ́ ọba kọ́ba tó bá fi lè gba owó yẹn ẹ wo ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ bá ṣí akínní ó máa dùn mí gan o ó máa dàbẹ́ pé mo kàn ń ṣiṣẹ́ lásán ni o ẹni pé mi ìgbowó bẹ̀ ìwọ mi ìfẹ́ fi èpè sí ìwọ tó o bá wo kíní tó o bá ṣí ẹ̀ á jẹ́ pé o fẹ́ kọ́ balẹ̀ Yorùbá jẹ́ ìwọ tó o bá ti fi lè fi ojú ẹ rí tó o lè tẹ ṣí ẹyọ kan péré ó wà lára tó sọpọ́tì kílẹ̀ wá bàjẹ́ ọba kọ́ba lẹ́ẹ̀kan sí mi ò ní pẹ́ pa ọba kọ́ba nílẹ̀ Yorùbá ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá wa ẹ rí pé mo ti lóhun tó lé mo wá bẹ̀ yín torí Ọlọ́run ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fi bẹ̀ yín ẹ má gbowó lọ́wọ́ àwọn pípọ̀ yìí ẹ má gbowó lọ́wọ́ olóṣèlú kankan ẹ má gbowó látọ̀dọ̀ Buhari ẹ má gbowó lọ́wọ́ Fúlàní lọ́wọ́ ẹ fún yín lówó kẹfì talẹ̀ bàbá yín gbogbo ẹ̀yin ọba Yorùbá lẹ gba Fúlàní sí gbogbo yín lẹ gba Fúlàní lẹ̀ Yorùbá pátá kò síbi tẹ́ ẹ ti gbà ó ti jó wa lọ́wọ́ báyìí ó ti wá jó wa lẹ́nu àwa lè gbé mi àdẹ̀ lè tú dànù ṣẹ́tìrìpó ti di méjì à ń gbóòórùn a lè fà símú a lè fà síta ní àsìkò yìí ẹni ọba ẹjọ́ yín bàbá mi ẹ má gbowó lọ wọn o Ọlọ́run mo fi bẹ̀ yín o ẹni pé mo ra aṣọ jẹ́jẹ́ kí ni déètì èní ní 23rd of February 2021 ní déédéé aago mélòó aago mẹ́jọ gẹ́rẹ́gẹ́ nílẹ̀ tiwa ní ìlú Amẹ́ríkà ṣáago mẹ́jọ ní àbágo méje aago mẹ́jọ gẹ́rẹ́gẹ́ today is 23rd of February 2021 gbogbo ẹ̀yin kábíyèsí wa gbogbo ẹ̀yin ẹ má ti bú wọn o ẹ má bú wọn o ẹ má ti bú wọn o nísìnyí ni pé ọ̀rọ̀ ebúkọ́ lélẹ̀ ni pé ẹ̀pù tẹ́ lè ṣe fún mi tẹ́ lè ṣe fún ọ̀rọ̀ ọmọdọ́mọ yín ni wípé kẹ́ ṣí àkíní sí àwọn the largest page tẹ́tí mọ̀ pé àwọn èèyàn lè gbọ́ èmi ò forúkọ mi bo ààrẹ almaroof ni mí ọmọ Ọ̀yọ́ Aláàfin òjò pa ṣèkèrèmádé ọmọ Àtìbà kò sí ikú kan tó ń bọ̀ tá à ní bá po lórí ẹ̀ ń bẹ̀ ọba ìlúkìlú tí wọ́n bá gbé briefcase fún lọ́tẹ̀ yìí àwọn boys ń bọ̀ wá visit yìí o wọ́n ní sọ fún yín ni o wọ́n ní èmi náà ràn èmi lẹ́nu tèmi gbọ̀rọ̀ ẹnu tèmi gbọ̀rọ̀ gan wọ́n ní ọba ní ilẹ̀ Yorùbá àti baálẹ̀ ní ilẹ̀ Yorùbá tó bá ti fi lè gba briefcase ní ọ̀tẹ̀ yìí lórí pé kí Yorùbá má lọ́ lọ ẹ̀ lórí pé ká má dúró lórí ilẹ̀ bàbá wa àwọn ò ní ní pósí o àmọ́ ká dúró lórí ilẹ̀ bàbá wa ọba kọ́ba àti baálẹ̀ tó bá gbà ọlọ́mà fìyà jẹ yín o kọ́lọ́wà tó fìyà jẹ yín àwọn boys àwa ṣe ìdájọ́ ọwọ́ ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ o mo kí gbogbo yín o ire o please and please every one of you lórí péjì yìí ẹ bá mi ṣí àkíní kó kàn wọ́n ẹ gbé kiri kò bá jẹ́ YouTube lẹ́ni ẹ jù síbẹ̀ kò bá jẹ́ BBC Yorùbá ni ẹ jù síbẹ̀ anywhere Twitter ẹ jù síbẹ̀ Instagram ẹ jù síbẹ̀ kí gbogbo wọn lè rí. Thank you very much. God bless you.